ẹ kú lé báyìí là á para lé, ẹ kú ọ̀nà báyìí náà là á kí gbogbo èèyàn tá a bá ti yọ rìn lójú ọ̀nà. ẹ dákun kí lẹ tún ní kí kábíyèsí aláàfin Ọ̀yọ́ ṣe. ẹ fi Àtàndá ẹlẹ́wù ẹtù lọ́rùn sílẹ̀. kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọmọ Kútíkù gbọ́dọ̀ pa. Àwọn Ọ̀yọ́mèsì ti dìde o. Àwọn ọmọ Ọ̀yọ́ ti gbéra pẹ̀lú ìkìlọ̀ ńlá fún kábíyèsí aláàfin Ọ̀yọ́. ẹ farabalẹ̀, ẹ̀rí ń bẹ lórí ètò. ẹ gbọ́ kí ni kábíyèsí aláàfin Ọ̀yọ́ ṣe gan pa. báwo ló ṣe rìn tọ̀rọ̀ kábíyèsí ọba Akeem Ọwọ́adé alákọ̀ọ́kọ́, that is Ọwọ́adé the first. èmi a máa sọ pé Ṣàngó Olúkòso àsáré olú àkàtà yẹ́rìyẹ́rì. kí ló ṣe fún yín gan pa? báwo ló ṣe jẹ́? a kì í dọba ládọba ni. àbùkù lọ́tún, ẹ̀fẹ̀ lósì. bóyá eléyìí ló mú kí àwọn ọmọ Ọ̀yọ́ wá tún dìde wípé tó ibi tí kábíyèsí ń bá a lọ yìí, nǹkan báyìí iná làwọn fẹ́, báyìí làwọn ò sì fẹ́. àwọn kọ̀ọ̀kan tí wọ́n sì wá mú kábíyèsí, tí wọ́n sì sọ kábíyèsí di kí làwọn olóyìnbó ń pè lásìkò yìí, cash out, street makers, tí wọ́n fi bàbá ṣe yẹ̀yẹ́. ìkìlọ̀ ti dọ́dọ̀ yín o. wípé ẹni máa fẹ́ tó bá fẹ́ dàgbà kò gbọ́dọ̀ pọ̀pá sọnù lọ́wọ́ arúgbó. kékeré kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ kì í ṣẹgbẹ́ ìran bàbá ńlá kó ọ̀pọ̀lọpọ̀. ó lè kéré lójú kó kéré lọ́jọ́ orí. ipò tí bàbá wà ó ti sọ ọ́ dàgbà. níwọ̀nba àgbà tó ti dépò, pàápàá jùlọ gbogbo ọba tó ń bẹ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà àti ṣe wa. ẹ má jẹ́ gbà yín lásìkò gbogbo ọmọ Yorùbá. bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ dákun ẹ bá mi pín ètò yìí, torí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa, gbogbo ọmọ Yorùbá pátápátá. ẹ wá gbọ́ ìkìlọ̀, ẹ gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó kọjá lọ sáàfin kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́. torí ẹ̀mí gan pàápàá mo ní àmọ̀ràn fún wọn, pàápàá fún àwọn tó ń bá kábíyèsí, tí wọ́n ń bá kábíyèsí rìnrìn àjò. bẹ́ẹ̀ ni àwa kì í ṣọmọ bíbí ìlú Ọ̀yọ́, ṣùgbọ́n ojúlówó ọmọ Yorùbá òun làwa á ṣe. bẹ́ẹ̀ ni a sì lè lajú báyìí kí àwọn tí ò tó nǹkan máa kan kábíyèsí kankan lábùkù. ẹ má ṣẹ̀mí gbọ́, ọ̀kan nínú àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ lajú lẹ̀ kẹ́nikẹ́ni ó kàn wọ́n lábùkù, yàtọ̀ sẹ́ni bá rìn àbùkù, bíi bó bá ti gbé tẹ̀sìn lò, tàbí tó ti sọ pé tàwa ọmọ Yorùbá báwo lẹ́yìn tó gba dé wa. irú àwọn eléyìí a lè fún wọn ní ìkìlọ̀ díẹ̀díẹ̀. tí ìbá ti ṣe bẹ́ẹ̀, ẹ wò ẹ má jẹ́ gbà yín lásìkò. ẹ jẹ́ ń lọ tààrà sí ọ̀dọ̀ ohun tí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n fi ránṣẹ́ sí kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́. nínú ẹ̀ èmi náà ní ọ̀rọ̀, torí pé àwọn ọmọ aláàfin Ọ̀yọ́ wọ́n ta fa ọ̀rọ̀ tó dé ọ̀dọ̀ tèmi pàápàá. ẹ lò ló ti gbọ́ ọ̀rọ̀ ń bẹ, fídíò sì ń bẹ lẹ́yìn ètò. ẹ farabalẹ̀, ẹ kọ́kọ́ já gbọ́ díẹ̀ kí n tó tún gbé yín lọ bí fídíò mi. òun rèé. àwọn ọlọ́pọlọ, ẹ gbọ́ bí ṣe sọ, àwọn ọlọ́pọlọ tó lè digest nínú ọmọ Yorùbá, most especially ọlọ́pọlọ tó lè digest nínú Ọ̀yọ́ Aláàfin. mo ti pa series of call láti stop talking about Aláàfin, but ẹnu ara àtomi ara ẹ̀jẹ̀ ara mi kò fẹ́ kí n lè dákẹ́. torí nígbà ayé bàbá mi Lámídì Adéyẹmí kábíyèsí, mo ti ń tẹ̀lé bàbá tipẹ́, mo dẹ̀ ti ń sọ̀rọ̀. mo júbà fún bàbá mi Ọwọ́adé kábíyèsí ọba ńlá ọba tí fọba jẹ. mo júbà fún gbogbo ọba nílẹ̀ Kóòtù Òjìrè,
ọmọ yín náà ni àbúrò yín Alhaji Ààrẹ Almaroof. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kéré bọ́ mo fẹ́ ká mú ọ̀rọ̀ yìí dání dáadáa. Mẹ́sẹ̀jì yìí gangan mo ń pàṣẹ mẹ́sẹ̀jì sí Ọ̀yọ́ Aláàfin. Òṣùpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àtìgbà. Mo ń pàṣẹ mẹ́sẹ̀jì sí Aláàfin gangan àti gbogbo àwọn ìtòrèjà Aláàfin. Àtàtà bá jẹ́ ojúlówó mo lè sọ̀rọ̀ tọ́kẹ́lómi pè mí lọ́mọ àlè ó wà òkè ìyẹn ò ṣe tuntun. Ṣé rí àwọn òyìnbó ní enough is enough eléyìí tí ń pọ̀ jù. Bàbá wa Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wa kábíyèsí. Ṣé rí alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká tún inú ilé ṣe ká tó tún ìta ṣe. Ṣé ń gbọ́ o? Mo mọ̀ pé mo ní authorization láti bá kábíyèsí sọ̀rọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ àwọn nǹkan kan wà tí ó yẹ kí gbogbo èèyàn gbọ́ tí kábíyèsí gan ò ní lè jíṣẹ́. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ pass message sí àwọn protocol Aláàfin àwọn tí wọ́n wà ní in charge bí bàbá ṣe ń jáde kí ló dé bá àbá tiẹ̀ jọba rí ṣe bá ọba Lámídì Adéyẹmí jọba láàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Tá àbá tiẹ̀ jọba rí ṣèbí Gbádégẹṣin Lámídì Gbádégẹṣin Ládìgbòlú jọba láàfin Ọ̀yọ́. Tá àbá tiẹ̀ jọba rí Ìbádéyẹmí wọn Adéyẹmí tún jọba láàfin Ọ̀yọ́. Àti wá jọbọ wá dé inú gbogbo wa lù ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn ará bí yóò dúró èmi ò ní dárúkọ. Wọn ò fẹ́ ipò ọba olómú mi tí mo fi sọ̀rọ̀ tí mo sọ́njọ́ sí ó dẹ̀ yé mi. Bọ̀ àwọn tó yé ló yé kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn aládé mọ̀ àtàjọ mọ̀ Ọ̀yọ́ la mọ̀. Àmọ́ káwọn èèyàn máa pè káwọn ọmọ Ọ̀yọ́ máa ní ẹ tí ò ní kọ́ lọ́mọ Ọ̀yọ́ ni èmi ní kọ́kọ́ lọ́mọ Ọ̀yọ́. Bọ̀ èmi ni spíkà fún Ọ̀yọ́ lénìí. Gbogbo ẹnu ni mo fi sọ. Ọ̀rọ̀ táwa bá sọ mo rí gbogbo nǹkan táwọn blọ́gà gidi àwọn alálùbáríkà ìyá mi ẹ sábọ̀dù sọ̀rọ̀ oníṣẹ́ Almaroof nìkan lọ́mọ Ọ̀yọ́ ni whereas a ní spíkà lọ́yọ̀ we keep quiet. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ jà kábíyèsí ibikíbi ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ti Gbọ́ra odidi Aláàfin ẹ gbàgbé orúkọ Ọ̀wọ́adé odidi Aláàfin lọ sí Gbọ́ra àbíbọlọ pé wọ́n ti ilẹ̀kùn mọ́ ọba Aláàfin tí ò ṣẹlẹ̀ rí àwọn ọmọ ọ̀tá Gbọ́ra ṣé kò ti yẹ kí ẹni ṣé baálé Gbọ́ra làbọ́ bá ní Gbọ́ra ṣé kò yẹ kó ti bọ́ta fún public kó ti ṣe kó ti bọ́ síta láti wá tọrọ àforíjì ẹ má jẹ́ tu ìbò àárín yẹn wọ́n wá pé. Ọmọ Yorùbá mo kọ́kọ́ pa bàbá yìí lẹ́nu mọ́ níbi òde ìlú lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọ̀wọ́adé Abímbọ́lá Ọ̀wọ́adé the first Aláàfin tìlú Ọ̀yọ́ nílùú Gbọ́ra. Mo ṣètò kan lọ́jọ́ sí mo sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kábíyèsí nílùú Gbọ́ra. Bẹ́ẹ̀ bá fẹ́ bó bá jẹ́ kò tí ì yé yín àwa ò lọ gbé kábíyèsí ẹ sì gbọ́ wọn dáadáa. Kábíyèsí ọba ìlú Gbọ́ra ọba Títílóyè Jímọ̀ Olú of Gbọ́ra pẹ̀lú àwọn ọba yòókù tó kù nílùú Gbọ́ra pátápátá látòrí bàbá àṣọ tìlú Gbólé Olú àṣọ Ìbẹ̀rẹ̀kòdó Onísàgànhùn Onídọ̀fin àti Onípàkó. Gbogbo wọn pátá kò séyìí tó mọ̀ ń pa àwọn báwọn ọmọ ọ̀tá ṣe lọ dínà. Bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí àwọn èèyàn wa pàápàá àwọn oníròyìn kò sí géètì níbi tí wọ́n tilẹ̀kùn mọ́ kábíyèsí ni wọn ò tilẹ̀kùn. Mo sì sọ lẹ́ẹ̀kan mo tún sọ báyìí kì í ṣe kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ làwọn ọmọ ọ̀tá lọ tájẹ̀tì. Àwọn tí wọ́n jẹ wọ́n lówó àwọn olóṣèlú tí wọ́n ń lò wọ́n tí wọ́n ti wá dépò tí wọ́n pa wọ́n tì. Àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ débẹ̀ tó sì jó olóṣèlú ọ̀kan nú àwọn olóṣèlú tó ṣẹ̀ṣẹ̀ ń lépo wà ń bẹ̀ wọ́n gbọ́ bó ṣe ń powó wípé òun máa fún àwọn lágbájá lówó wọ́n sì ti lọ rán èèyàn lọ bá pé òkun tàwa ọmọ ọ̀ta ẹni yìí ni wọ́n jọ rìn pọ̀ àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tóun náà sì jẹ́ kan nú àwọn tọ́jọ́ ń bọ̀ wá sílùú Ìbàdàn. Ìdí rèé táwọn ọmọ yìí fi lọ gbégi dínà léyìí tó ṣeé ṣe tó kábíyèsí wà láàrin àwọn ọkọ̀ tó ń kọjá lọ.
ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wọ́n ní ẹni yìn iná ìlàbùkù máa ń wá láti tàlé. àwọn nǹkan kọ̀ọ̀kan tó sì ti ṣẹlẹ̀ ó mú kí gbogbo àwọn èèyàn ó lo kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí orúkọ láti fi pariwo nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nù. ààrẹ àlùmọ̀rúfù ọmọ ìlú Ọ̀yọ́, kábíyèsí ní bẹ ní gbọ́ra kì í ṣe baálẹ̀, point of correction, ẹ correct ara yín tẹ́ ẹ bá mọ̀. táǹgọ̀dọ̀ yín náà ti sọ pé bóyá baálẹ̀ àbọ̀bà. ìlú gbọ́ra kọjá ìlú tó ní baálẹ̀, ọba aládé first class ọba tó ní adé ìbò àwàṣẹ. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn, òye yín ni ẹ mọ̀ nípa ẹ̀ ń ṣó nílẹ̀. tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. ìpàdé lọ́balọ́ba lẹ́kọ̀ọ́ wọ́n invite bàbá wa láàfin according to reliable source. wọ́n ní àwọn tí wọ́n gba àwọn protocol aláàfin wọn ò tètè sọ fún bàbá, ó late. kábíyèsí with due respect sir, ìjọ́kíjọ́ tó bá ti pè yín pátí tẹ́ bá ti mọ̀ pé late, kábíyèsí ẹ má lọ mọ́. mo lè sọ fún igi pé wọ́n náà wọ́n kẹ́ ipò pé ọ̀rọ̀ tó ń sọ ò nítumọ̀. kábíyèsí ẹ máa ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ o. tẹ́ ẹ bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ mo mọ̀ pé ẹ ní láti gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ ń sọ. àrífín ti ń pọ̀ jù. ìtẹ́tẹ́ jókòó lẹ́yìn gbogbo ọmọ Ọ̀yọ́ ló ní. bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ bá ti wá mọ̀ pé ó máa gba àbùkù wá, ẹ má wulẹ̀ lọ. Sanwó-Olú o, Buhari o, whatever o, kí ló pè president wa lẹ́ni bàbá wa Tinubu ò bá pè yín. ní tó bá ti mú yín pẹ́ ẹ má lọ mọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí ọmọ Ìbírónkẹ́ Lámídì àwọn èèyàn ní mo spice. bẹ́ẹ̀ ni Ìbírónkẹ́ òun ló máa kọ́kọ́ débẹ̀. kábíyèsí òun kíyàn ẹ máa dé wá kí kábíyèsí lórí ìjókòó ni. kábíyèsí Aláàfin lórí time tí bàbá bá lóun fẹ́ sọ̀rọ̀ 2 hours yẹn ò ní kù ìṣẹ́jú kan. tó bá kù 5 minutes á bèrè lọ, á tún bèrè pé ẹjọ́ mo kò kù ìṣẹ́jú máa lọ, ẹ jẹ́ kí n sọ. ọba wa ọwọ́ adé gbogbo wa nínú wa dùn o. àwọn tó ń lead yín wọn ò lead yín dáadáa. ó yẹ kó ti lọ sí iwájú kó tó di bẹ́ẹ̀ dé, ó ti lọ wo àyè. irú ìtẹ́ lọlé kó yóò tiẹ̀ wá nítumọ̀ sí mi rárá àtọ́. kábíyèsí ní ọjọ́ mi èmi ń sọ ni, tí bá pe kábíyèsí ẹ lè má dá mi lóhùn. bọ́ kábíyèsí ẹ bá ti lọ síbẹ̀ ẹ jẹ́ kí àwọn tẹ́ bá mú dání kọ́kọ́ lọ clear seat yín sílẹ̀. èyí tó ṣẹlẹ̀ ní ti ìgbìnà ẹ̀dọ̀ náà oríṣiríṣi làwọn èèyàn sọ̀pọ̀ wọn sí ń bẹ̀. before kẹ́ tó move àwọn tó wà wájú yìí, bàbá tí kò bá wọ ẹja change cabinet kò ṣe dandan o. táwọn tó wà bẹ́ẹ̀ ò bá wà capable ẹ change cabinet wọn kẹfẹ́ lómi síbẹ̀. ẹ ń lọ́bẹ̀ ìgbàdá ẹ̀dẹ́tẹ̀ kó yẹn. àwọn náà máa kọ́kọ́ lọ kẹ́tọ́ bọ́ọ̀lù ẹnu mọ́tò rárá ọ̀nà yẹn máa kọ́kọ́ lọ wo síìtì yín. tó bá ti ní pé kò sí síìtì Aláàfin kó pe àwọn kan tó wà bẹ́ẹ̀ tó bá ní pé kò sí síìtì kábíyèsí ẹ bọ́ọ̀lù ẹ̀ tán padà bọ́mọ wá kí ni owó ló ná ni. èmi ò rí owó bàjẹ́ ni o. tá a bá yọ àtọ́ tútọ̀ kọ ta ló lórí láyà láti wojú Aláàfin. ẹ jẹ́ àgbàgbé orúkọ pé bàbá yẹn ń jẹ́ Ọ̀wádé Akíìmù Ẹlẹ́wẹ̀ẹ́dù. Aláàfin là ń sọ̀rọ̀ èyí, èmi ò sọ̀rọ̀ Akíìmù mọ́ báyìí. àìmọye tó ń jẹ́ Akíìmù, àìmọye tó ń jẹ́ Ọ̀wádé, bọ̀ Aláàfin là ń sọ báyìí sè.
sọ kábíyèsí ẹ change àwọn tó ń bá yín ṣiṣẹ́ tó bá lè ṣiṣẹ́ dáadáa ẹ jọ àrífín ti ń pọ̀ jù àwọn kan sọ fún wa wọ́n ní NAFDAC kínní wọ́n padà gbé sókè àwọn kan gbé wọ́n ní AI ní ṣẹlẹ̀ mọ̀ báwọn ará bí wọn láìkí anything pertaining to Aláàfin kábíyèsí nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ ká rearrange cabinet because eléyìí ti di àrífín fún àwọn ọmọ Ọ̀yọ́ ó dẹ̀ ń gbomijó lójú àwọn míì ibi tí mo kúkú jókòó sí nínú ilé mi àti bí ìjẹrin àti ti gbọ́ ọ̀dà mo ti gbọ́ lóríṣiríṣiríṣi kábíyèsí ọba wa Aláàfin ti ìlú Ọ̀yọ́ àwọn tó ń to iṣẹ́ yín yẹn èmi ò rò pé wọ́n ń toṣẹ́ dáadáa àwọn tó ń tẹ̀lé yín yẹn mo fẹ́ kọ́ gbọ́ èmi ò jí sọ̀rọ̀ torí mi ò ní omi ìlówó ti fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan kò ṣe protocol Aláàfin àbí commissioner Aláàfin kan àbí kíní kan Aláàfin ló fẹ́ fún mi lówó bọ̀ tá a bá sóòótọ́ ọ̀rọ̀ kí ló dé ibùdó àjòkó sí. ẹni lẹ́tà tó bá fẹ́ jáde láti Ọ̀yọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn kọ́kọ́ wò ó ẹnì kan ń dàlú ṣe bẹ́ẹ̀ ni alẹ́ Aláàfin olórí ni Aláàfin ò lè dá ṣe because àbùkù tó bá ti kan Aláàfin Ọ̀yọ́ tó ti kan ọba Ọ̀wádé ó ti kan gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ káàkiri àgbáyé enough is enough ó tó gẹ́. I don't want to say anything. I want to keep quiet. But in bad dákẹ́ ṣé wọ́n ní sọ pé ọmọ ìdákẹ́. Ẹ̀yẹ tó wo ológun dúdú ó ti tún bọ́ta ó tún ti fàlàáfin pa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà mo rò pé ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ láàrin ìṣẹ́jú bíi méjì láàrin mi àti ẹ̀já tún wá dún yiri ẹ̀ wò nǹkan tí wọ́n sọ sọ̀rọ̀ tó lọ́pọlọ wà ń bẹ àbí òsì bó bá ṣe jẹ́ ẹ̀kọ́ sí comment section àmọ́ lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ ọlọ́pọlọ wà ń bẹ torí pàápàá jùlọ ẹni tó bá ti ní ìbápàdé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti lọ bóyá ayẹyẹ ni àbí fún nǹkan kan ẹ mọ̀ pé àwọn tí wọ́n pè ní authority àbí protocol officer sí wọn ó kù díẹ̀ káàtó lóòótọ́ nínú àwọn ìgbésẹ̀ wọn kọ̀ọ̀kan èmi náà mi ò fọwọ́ bonu sọ mo ti bá kábíyèsí pàdé láwọn ìjókòó kọ̀ọ̀kan at least ó ti lọ bíi méjì pẹ̀lú tìlú Igbóọrà àwọn authority àbí kí lẹ ń pè wọ́n lóyìnbó àwọn protocol officers sí wọn bí wọ́n bá dé kí ni wọ́n ń ṣe mo sọ nínú program mi kan pé mo gbìyànjú àti wá fídíò arákùnrin kan nú àwọn protocol officer bàbá nígbà tí ó yẹ kó wà lẹ́nu iṣẹ́ tó jẹ́ òun ló ń bá àwọn ọmọ ọ̀tá yìí sọ̀rọ̀ kò sí nǹkan méjì tí ń bá wọn sọ orin àwọn Ìbàdàn tí wọ́n kọ fún kábíyèsí wọn ni kábíyèsí dáadáa ọba àtàtà tó wọ̀ ló ti lù ú tòrò téèyàn débẹ̀ tí lọ kọrin wèrè la fi wo wèrè irú orin bẹ́ẹ̀ ló ń kọ fáwọn ọmọ ọ̀tá mo dẹ̀ sọ fún yín gbà yẹn pé ọmọ ọ̀tá kọjá ọmọ ọ̀tá o Igbóọrà kọ́ ẹ má fi lọ̀ wọ́n ìyẹn kọ́ là ń sọ bàbá yìí sọ lóòótọ́ bí bàbá yìí bí wọ́n ṣe sọ yìí àwọn tó ń tẹ̀lé ní Aláàfin tìlú Ọ̀yọ́ kì í ṣe gbogbo ọmọ Ọ̀yọ́ nìkan lójú ń tì gbogbo ẹni bá dúdú lówó ọmọ Yorùbá kò yẹ kó sọ pé irú Aláàfin ti Aláàfin báwo ni yàtọ̀ sáwọn tó jẹ́ pé tó wọ́n fẹ́ fi ìyẹn méèkì owó àwọn kan wà tó jẹ́ pé ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n nígbà ọba ti dé lẹ́fù owó yìí kò sí ohun tó hàn lè pe ọba kan mi ò sọ nípa ọba tí ọ̀dà o èmi náà wà nú àwọn tó ń fi wọ́n pa á bẹ́ẹ̀ bá ti ṣe é lọ́nà tí ọ̀dà á sọ bẹ́ẹ̀ bá ti wá ṣe dáadáa á tún sọ kò sí nǹkan kan bẹ̀ ju pé àfi gbà yín lámọ̀ràn torí pé àfẹ́ kẹ́ máa bójú wa jẹ́ kábíyèsí tí àwọn tó jẹ́ protocol officer yín gẹ́gẹ́ bí bàbá yìí ti sọ tí wọn ò bá kójú òṣùwọ̀n ẹ̀já pààrọ̀ wọn bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ náà mo ní kẹ́ ẹ yẹ̀ wọ́n wò kọ́ má lè jẹ́ lára àwọn ọ̀tá yín wọ́n ti pláǹtì ànìkan àwọn kan bẹ̀ pé ẹ má bàrin àjò ẹ̀ jẹ́ kó má bà àwọn ajá jẹ
ẹni tí ò rówó ṣoògùn, bàbá mi ó sọ yí pé má ṣe o, torí ẹni tí ò rówó ṣoògùn kó má déèdì ló mú wọn. àwọn tí ò rówó ṣoògùn wá ní àṣàsí ni, nígbà tí èso òun lọ́yẹ̀ ọ́ jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ fa alágbájá ló mú, tí ò sì rí bẹ́ẹ̀. ìwọ́n gbẹ bá ti fàyè lẹ̀ gbà á. ẹ̀yin kábíyèsí yìí, aláàfin Ọ̀yọ́ Ọ̀ọ̀nìrìṣà, ẹ̀yin ọba ládéládé, ẹ̀yin làwa ń pè pé kẹ́ ẹ dìde fún òmìnira orílẹ̀-èdè Yorùbá, ìtúsílẹ̀ gbogbo ọmọ Yorùbá kò lọ́wọ́ Gàmbàrí. ṣùgbọ́n tá a bá ń torí ẹnìkan tá à ń fẹ́ nìkan pa á. bàbá yìí sọ̀rọ̀ kan, wọ́n rántí bàbá wa ọba Lámìdí Láyéwọlá tó ti ṣolóògbé, akíkanjú bàbá. bẹ́ẹ̀ ni Aláàfin ò ṣe é rí fìn. bàbá wa Prophet Táíwò Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àtagbára ń bẹ lórí òkè. mo ti fi fídíò wọn hàn yín ṣáájú. ẹ pé bàbá, ẹ bá bàbá sọ̀rọ̀ lórí kí ni nǹkan tẹ̀ ń dojú kọ láti ìgbàdégbà. ó sì dá mi lójú pé Ọlọ́run bàbá yìí kò ní já yín kulẹ̀. ẹ má gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. ẹ pè wọ́n, Ọlọ́run ó dúró, ó sì pé láti dá yín lóhùn. ọ̀kan náà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni tí wọ́n ń gbàdúrà fún òmìnira gbogbo ọmọ Yorùbá. bàbá yìí sọ̀rọ̀ kan pé tó Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Láyéwọlá Lámìdí tó dolóògbé kò ṣẹni tààrọ̀ sẹ́yìn. wọ́n ní tó pé bàbá yìí kì í kíyàn. èmi lè correct irọ́ ni, bàbá máa ń kíyàn. bàbá máa dìde kíyàn pẹ̀lú. bẹ́ẹ̀ bá fẹ́ àpọ́nlé yẹn, tádírẹ́sì bá pọ̀jù lẹ́tà ló lè sọ nìta. ààrẹ àlùmọ̀rúfù bẹ́ẹ̀ ni. àmọ́ tó dájú ni wípé kò sọ́ba ọ̀hún nílẹ̀ Yorùbá tó lè rọ kábíyèsí sẹ́yìn. kò sì sólóṣèlú ọ̀hún tó lè sọ pé títa ni bàbá wa Lámìdí ṣe. ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni wọ́n rìnrìn àjò débẹ̀ ni. ìkábíyèsí Ọ̀wọ́ Adé wọn náà mú àgbo tí wọ́n pọn. èmi ti sọ ṣáájú, àwọn nǹkan kan lọmọ Yorùbá retí látọ̀dọ̀ yín tẹ́lẹ̀ bàbá. àwọn kété tẹ́ ẹ lórí àlééfà, nígbà tẹ́ ẹ ti lè fún ọmọ Yorùbá, kò sì ṣe pé ẹni ní ọ̀fẹ́ fún àwọn kan ló tì í ni wọ́n ṣe di bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ sì ní kò tí ì pẹ́ jù, ẹ lè tètè kọ̀rẹ́ẹ̀tì ara yín bí àṣà àwọn olóyìnbó. kẹ́ ẹ yí bírí, kẹ́ ẹ yí bìrì, kẹ́ ẹ ṣe nǹkan tọmọ Yorùbá retí. ẹ rí i pé gbogbo àwọn tó ti bú yín, ẹni ògbín fi bórìṣà yóò fi gbolẹ̀ kẹ́yìn ni. gbogbo àwa yìí náà tá a ti sọ̀rọ̀ yín pè kan á padà yá làámà pọn yín lé. bẹ́ẹ̀ ni Ológun Dúdú sọ̀rọ̀ kíní kan tá a lè ṣe ìfàfẹ́ gbè bí ọba ṣe mí. ẹ̀yin tẹ́yìn náà ń sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ yín gbé Aláàfin Ọ̀yọ́, ṣé kó Ológun Dúdú ọmọ gbè lẹ́yìn kábíyèsí tó jẹ́ bàbá tiẹ̀. ṣé káwé kóńkó má sọ tiẹ̀, bùkálukú ni. títí ìgbà míì tá a tún pàdé lórí ètò. ìkìlọ̀ lẹ́gbọ́ yìí àti àmọ̀ràn fún Aláàfin tìlú Ọ̀yọ́, ẹ bá ń pín àtúnpàdé.